ìbà lọ́wọ́ Olódùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì ara. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Yorùbá wa níbi tí a ti ń kọ́ àwọn ọmọdé ní èdè àti àṣà Yorùbá tí a ti ń ṣe ìgbéléwọ̀n lórí àwọn nǹkan tí olùkọ́ wọn ti kọ́ wọn ní ilé ẹ̀kọ́ wọn. Ọgbà tẹ́ bá ti dórí ètò yìí láti mọ̀ pé ìdíje ìfigagbága máa ń wáyé láàárín àwọn ilé ẹ̀kọ́ méjì kan. Ilé ẹ̀kọ́ tó bá sì pegedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka á fún wọn ní ẹ̀bùn èyí tó jọjú. Àwọn ilé ẹ̀kọ́ tí wọn kò bá tú gbígbà kankan mú náà á fún wọn láwọn ẹ̀bùn gbàmábínú kan náà. Àmọ́ tẹ́ bá ti dórí ètò kì í ṣojú ogun lẹ́wà o. Ẹ gbọ́dọ̀ túraká bí ìgbà tá a bá wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ ní tá à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Nítorí bẹ́ẹ̀ mo rí pé lókèlókè ni àyà yín wà bẹ́ẹ̀ sì rèé lókèlókè lọ́lá Ọlọ́run ló yẹ kó máa jẹ́ ẹ má jẹ́ káyà yín wà lókè ètò wà nílẹ̀ ó yẹ ẹ̀mí sínú ẹ̀mí síta sára tù wá ó yẹ ẹjẹ́ àjọkọ nìkan ò kẹ́ máa bá wa lọ bí eré làjọ wá ṣe eré làjọ wá ṣe ajá tí ilé wòrò jáde eré làjọ wá ajá tí ilé wòrò jáde eré làjọ wá ṣe eré làjọ wá ṣe eré làjọ wá ṣe jáde eré làjọ wá ṣe ajá tí ilé wòrò jáde eré làjọ wá ṣe yóò jọ̀mú lá láìsẹ̀ eré ńlá yóò jẹ ọdẹ tó rí bẹ́ẹ̀ kò tí ì fẹ́ràn yóò jẹ ńlá láìsẹ̀ ọgbọ́n yóò jọ̀mú lá láìsẹ̀ ọgbọ́n yóò jọ̀mú lá láìsẹ̀ ọgbọ́n ọdẹ tó rí bẹ́ẹ̀ kò tí ì fẹ́ràn. yóò jẹ ńlá láìsẹ̀ ọgbọ́n. Ẹ ṣe gan ni àná ojú òní tì yín ẹ jẹ́ ká lọ àti dé ibi iṣẹ́ adébi iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni adébi ẹ̀yìn wọ́n ṣe àgbà ọ̀lẹ́ni. Ọgbà rẹ bá ti dórí ètò ẹ ti láǹfààní láti mú ìbéèrè 10 náà ní gbogbo ìbéèrè tí ẹ fẹ́ dáhùn lórí ètò yìí 5 ó jẹ́ 10. Ilé ẹ̀kọ́ tí kò bá ti gba ìbéèrè rẹ̀ ilé ẹ̀kọ́ kejì láǹfààní láti fi ṣe ìfàjẹ. Àwọn ìbéèrè náà lè rí tí a ti tò sójú pátákó yìí. Bákan náà lẹ́ wo ìbéèrè yìí bó ṣe àwọnúwọ̀jẹ̀ yẹn ni pé àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá kan náà tó wà ń bẹ́ bọ́ bá mú ọ pè ní álífábẹ́ẹ̀tì èdè Yorùbá má pè ní ti àwọn Gẹ̀ẹ́sì o lọ́ọ́ bá pè bẹ́ẹ̀ àfihàjẹ́ o. Àwọn òǹkà yín tẹ́ ẹ̀ bá sì ti mọ̀ dáadáa atọ́kùn ṣetán láti ràn yín lọ́wọ́ a kò ní fi ìyà jẹ yín lórí ẹ̀ ṣe gbà bẹ́ẹ̀. Ṣé ká tẹ̀síwájú? Ní apá ọ̀tún mi ẹ bá mi dárúkọ yín àti ilé ẹ̀kọ́ tí ẹ ti wá iye ọmọ ọdún tẹ́ ẹ jẹ́ àti ìlú tí ẹ ti wá bóyá ẹni àkọ́kọ́. Orúkọ tèmi ni Rọ̀kíbá Ọmọyáṣọlá mo wá láti ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi gíga. Orúkọ ìlú mi ni ìlú Ìbàdàn èmi sì ni ọmọ Àrẹ̀sà ni mí. Ọmọ ọdún mélòó ni yín? Èmi ni ọmọ ọdún. Ọmọ ọdún mélòó? Ẹ sọ bó bá ṣe rọ̀ yín lọ́rùn àbá ń tún sọ. 17. 17 bá ń fún látẹ̀wọ́. Orúkọ tèmi ni Ikmat ọmọ Akínwùmí mo wá láti ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi gíga mo wá láti wá kí oríkì mo wá láti ìlú Ẹ̀gbá èmi sì ni ọmọ Ológbòjò ni mí ọmọ ọdún 14. ọmọ ọdún 14 ni mí. Ọmọ ìlú Ẹ̀gbá. Ẹ bá mi fún ọ láti rọ. Ní ọwọ́ òsì ní àárín ẹ bá mi dárúkọ yín àti ilé ẹ̀kọ́ tẹ́ ti wáyé ọmọ ọdún tẹ́ jẹ́ àti ilé ẹ̀kọ́ tẹ́ ń ṣojú. Orúkọ mi ni Ọdẹ́ṣọlá Deborah mo wá láti ilé ẹ̀kọ́ Òkè Àdó High School ọmọ Ọ̀ṣun ni mí ní ìlú Ẹdẹ mo sì wá ọmọ ọdún 14. 14 ìyẹn iṣẹ́ ọmọ 14 ní fígọ̀ sẹ́mọ́ 14 bẹ́ẹ̀ ni àbí ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ayàn ẹ bá dárúkọ yín o. Orúkọ tèmi ni Akíndélé Emmanuel Olúwakunlé mo jẹ́ ọmọ Òkè Àdó High School ní mí ìlú mi dẹ̀ ní ìlú Ọ̀yọ́ ni ọmọ Ọ̀yọ́ ni mí nílùú Ìṣẹ̀yìn. Ìkárọ̀ ìlú Ìṣẹ̀yìn mo ti wá mo ti tọ́ ọmọ ọdún 18. Ṣé mo gbà tí a wọlé sórí ètò àwọn aráalé ń béèrè pé àwọn akẹ́kọ̀ọ́ tó ti máa ń wá sórí ètò ẹ̀ gbé lùdá ní bò lẹ́yìn fi sọ́mọ ìdílé àná nínú àbí
àbí ẹ ṣàyọjú rẹ̀ lọ kọ́ṣẹ́ náà. àṣàyànjú náà. ẹ ṣàyọjú rẹ̀ àyọyọjú rẹ̀. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ ti wá àmọ́ ẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá mi fún wọn láti wọ́n. ẹ sì bẹ̀rẹ̀ jẹ́ ká bẹ́ sórí ètò. tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe é. ẹ mú béèrè 10 márùn-ún ní ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan. ẹ mú béèrè láti ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi. 60. ìbéèrè 60. ṣé 60 wà ńbẹ̀? kò sí ìbéèrè kankan tí ń jẹ́ 60 jẹ́ 60. 50. 50. ìbéèrè 50 tí a ò ní ta. ìbéèrè 50 kí ló sọ ọmọbìnrin ó tán bá lọ pọ́n sọ́yàn gbá ó sọ mi gbá ibi tó ti lọ mú ìbéèrè náà ó kì í díẹ̀ àwọn ìbéèrè tó rọ̀ ní 50. ìbéèrè 50 ní 50 ń sọ ẹ̀mọ̀ gbà wá wà tí ìbéèrè 50 o ìbéèrè 50 mórí. ìbéèrè sọ pé irúfẹ́ ọ̀rọ̀ ìṣe wo ni ó jẹyọ nínú gbólóhùn yìí? Adé ra ẹran tà. Adé ra ẹran tà. Gbólóhùn aṣàpèjúwe. Gbólóhùn aṣàpèjúwe. Wọ́n farabalẹ̀ wọ́n fi ṣí. Kí àwọn ilé ẹ̀kọ́ Òkè Àdó kan fi ṣèfàjẹ́ irúfẹ́ ọ̀rọ̀ ìṣe wo ni ó jẹyọ nínú gbólóhùn tí a kà sókè yìí? Adé ra ẹran tà. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún. Ẹ sọ pé pàkásọ. Ẹ bá ń fìlù sọ. Wà sèrè. Ẹ sọ pé pàkásọ. Ẹ ṣeun. Wọ́n sí o. Onítẹ̀bọmi sí o. Ìdáhùn ni pé Adé ra ẹran tà. Wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ ìṣe wo ló wà nínú gbólóhùn yẹn. Ẹ ti rí pé ọ̀rọ̀ ìṣe méjì ló jẹyọ nínú gbólóhùn yẹn. Ra àti tà. Àsìnpọ̀ ọ̀rọ̀ ìṣe ni ọ̀rọ̀ ìṣe àsìnpọ̀ ní àwọn ọ̀rọ̀ ìṣe tó bá ti ju ẹyọ kan lọ nínú gbólóhùn náà ń pè ní àsìnpọ̀ ọ̀rọ̀ ìṣe. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ní kí n ṣe nǹkan tó tí ì lè kí àwọn ilé ẹ̀kọ́ Òkè Àdó kí wọ́n mú béèrè. ìbéèrè 50. Mo sì fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn ìbéèrè ńláńlá ni wọ́n mú. 50. kí ni fígọ̀ 50? 45. 45. ṣó wà ń bẹ̀? bó lẹ ti rí i mẹ́mẹ́. 50. àwọn ọmọ ẹ̀ mú nǹkan o àwọn nígbà tá a bá dé àwọn nǹkan ńláńlá ẹ wà mọ̀ sá sẹ́yìn àbí 50. kí ni ìbéèrè náà ti sọ ohun rèé o mo ti gbé dé ní kẹ̀kẹ́ jẹ́rìí. ẹ má mi kọlẹ̀ ìbéèrè orúkọ oyè ni dárúkọ oyè 3 sí 4 nínú àwọn oyè Ọ̀yọ́mèsì nítorí pé ẹ sọ pé ìlú Ọ̀yọ́ lẹ ti wá ló jẹ́ kí ìbéèrè yìí náà kó mọ́ sínà kó mú omi àwọn Ọ̀yọ́mèsì ti kọ́ yín nílé ẹ̀kọ́ dárúkọ bíi 3 sí 4 lára àwọn oyè tó wà nínú oyè wọn. oyè Báṣọ̀run. Báṣọ̀run ó dé ní. oyè Afọbajẹ. Afọbajẹ orúkọ tó tún pè wọ́n náà bá pè wọ́n ní Ọ̀yọ́mèsì wọ́n pè wọ́n ní Afọbajẹ. ọjọ́ lọ. Aláàfin oyè Aláàfin. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì. bẹ́ẹ̀ ni. kí àwọn ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi kí wọ́n ṣèfàjẹ́ lára àwọn ìbéèrè yìí. oyè Balógun. Balógun. ṣé mo fi lè padà sí wa. mo fi láyè. oyè Báṣọ̀run. oyè Balógun. oyè Ààrẹ Ọ̀nà Kakanfò.
Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹgbẹ́ kùn. Ẹgbẹ́ kùn. Mo rẹ̀ lójú mo rẹ̀ mú. A lè fún Òkè Àdó ní Tòǹdó nítorí pé nínú mẹ́ta ó sọ ẹyọ kan bẹ́ẹ̀. Lára àwọn Ọ̀yọ́ Mèsì tí wọ́n fọba jẹ Báṣọ̀run, Sàámú, Alápinni. Àìgbọ́ rí tí olùkọ́ yín bá gbọ́ ń wò wá lé o, wọ́n lù yín o. Kúdẹ́ẹ̀fù, mo fún yín ní iṣẹ́ kan, ẹ lọ sílé tẹ bá ti délé, ẹ lọ wo fíìmù kan tó ń pè ní Báṣọ̀run Gáà. Tẹ bá ti wò ẹ máa rí oyè Ọ̀yọ́ Mèsì níbẹ̀, àwọn náà ní ìjòyè tó wà níbẹ̀. Ṣé ó yé wa ọyẹ pàtẹ́wọ́ fàtẹ́kùn? Ọkọ̀ àdúgbò mú béèrè àmọ́ ọgbà tó ń gbé ẹnu béèrè. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Mo ti rí. Ìbéèrè karùn-ún. Àkọ́bí ọmọbìnrin nínú ètò ẹbí nílẹ̀ Yorùbá, kí lórúkọ tá ń pe àkọ́bí? Wọ́n ṣe ń pe ọkùnrin ní Dáúdù. Kí lórúkọ tá ń pe obìnrin tó bá jẹ́ àkọ́bí? Ẹ̀rù ló ṣe kí n tó ka ìṣẹ́jú àyá márùn-ún. Ìṣẹ́jú àyá márùn-ún. Ìṣẹ́jú àyá márùn-ún. Lókàn, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún. Ó ti lọ. Kí àwọn ilé ẹ̀kọ́ Òkè Àdó kí wọ́n fi ṣèfàjẹ. Àkọ́bí ọmọ ọkùnrin a mọ̀ pé Dáúdù ni. Àkọ́bí ọmọ obìnrin kí wọ́n náà pè é? Dáúdà. Dáúdà ikú àkàrà bàbá mi. Kábíyèsí bàbá. Ẹ̀yin aráalé ẹ̀yin náà ti kú sẹ́rìn. Yóò dà bí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Ó dáa kí akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ju pé kí ó má sọ̀rọ̀ lọ. Kì í ṣe Dáúdà. Ẹ bá ń sọ pé mo sì. Ẹ bá ń fi sọ. Mo sì. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀. Òun ni àkọ́bí ọmọ lóbìnrin. Ṣé ẹ ti mọ̀? Lórí ètò yìí nǹkan tí ẹ wá ṣe náà ni láti kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ àti láti fún àwọn aráalé náà ní nǹkan tí àwọn olùkọ́ yín. Ta ló mú béèrè náà? Ẹ̀yin ló mú. Onítẹ̀bọmi. Ẹ ṣí o. Ẹ mú béèrè. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Ṣé béèrè kẹta wà ńbẹ̀ ni? Mo ti rí ìbéèrè kẹta. Ó máa sọwọ́ ìkẹta láàárọ̀ yìí. Báńgbóṣé. Báńgbóṣé. Tá a bá pè ní Báńgbóṣé, tá a sọ pé Bàbámọ̀gbà jẹ́ ọ̀kan lára oyè àwọn Dáṣì. Bàbámọ̀gbà. Ẹ ti máa gbọ́ orí káàkiri, wọ́n ti kọ́ níṣẹ́ olóyè ẹlẹ́sìn wo ni? Pẹ̀lú àwọn nǹkan tí mo ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́, Báńgbóṣé yẹn mo yẹ ká ṣe rí ti tú. Bàbámọ̀gbà jẹ́ àwọn ẹlẹ́sìn wo nínú oyè ẹ̀sìn wo náà ti máa ń mú Bàbámọ̀gbà jáde tó máa ń pè ẹni tó máa ń pè Bàbámọ̀gbà á sáà mọ Ìyá Ọ̀ṣun. Ta ni wọ́n pè ní Bàbámọ̀gbà inú ẹ̀sìn wo làwọn ti jáde? Ó yá ẹ ní ju ìṣẹ́jú mélòó kan lọ. Ẹ fún ní gbòǹgbòǹ kó sọ sókè ní Ṣàngó. Ṣàngó. Ẹ ní kò sáyè mọ́ tẹ́ bá ti sọ nìyẹn o. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Bàbámọ̀gbà ni àwọn ló máa ń gbowó ọrẹ nínú ìjọ. Àbí? Ẹ ní lọ lórí yín fún àwọn kìíní. Ẹ sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ sókè. Báńgbóṣé eléyìí tó kọ ìwé ìdènà rẹ̀. Sọ sókè. Olódùmarè. Nítorí àìpọkànpọ̀ àti ìròyìn ó sì jẹ́ kí wọ́n ṣe ìbéèrè yìí o. Ṣé ẹ fi ṣèbàjẹ́? Ẹ fi ṣèbàjẹ́. Ògún rárá. Aráalé, aya rẹ̀ já béèyàn bá mọ̀ kẹ̀yàn máa mọ̀ tán ni ọ́ kìíra síbẹ̀ ó ti gbà tẹ́lẹ̀. Àwọn Ṣàngó náà ni wá. náà ń jẹ́ Bàbámọ̀gbà yẹn tó jẹ́ àmọ́ òsì inú gbódòdè wípé ó ń ṣe ròyìnròyìn ọkàn rẹ̀ balẹ̀ obìnrin sì tún kó bá pé rárá àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì rà bóyá ẹ mú béèrè.
ìbéèrè kẹjọ. gbé gbòǹgbò sẹ́nu. ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ. kí ni ìbéèrè kẹjọ sọ o? ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o. irú ewì wo ló jẹ́? mo ti di ojú oró, màá lékè omi. mo ti di òṣíbàtà, màá lékè odò. irú ewì wo nìyẹn? irú àfọwọ́ nìyẹn. báwo ló ṣe tó létí yín? irú àfọwọ́ nìyẹn. ǹjẹ́ ṣe lè bá mi tún kà? màá tó tún kà. mo ti di ojú oró o, màá lékè omi o. mo ti di òṣíbàtà, màá lékè odò. nǹkan tó ń sọ lẹ́nu ní kí ni? wọ́n sọ pé. kí lorúkọ tá a máa pè tó ṣe sọ yẹn? irú ewì wo ni? ẹ má bẹ̀rẹ̀. ṣé àwọn pé oríṣiríṣi àwọn nǹkan ló wà ní àwùjọ Yorùbá. àwọn pé àkíní kankan tó bá ti tó ń sọ kíní kan lẹ́nu wa pé kíní kan ni ó lọ sáànù wa. àbáwọn náà àwọn kan náà máa ń ka kíní kan náà ní Bíbélì náà máa fi ṣe oríṣiríṣi àwọn nǹkan tó fi lé nǹkan kúkú tó fi ṣe oríṣiríṣi. irú ewì wo ni Yorùbá ka ilé sí? tẹ́ ẹ̀ bá tuntun wà mọ́ ó ti tán ni. ewì ìdáàbòbò. ìdárayá kọ̀ọ̀kan wà tán máa ń pe irú àwọn nǹkan bíi ẹ̀gbọ́n bó ṣe dún ni. mo ti di ojú orórò ní o, màá lékè omi o. mo ti di òṣíbàtà o, màá lékè odò. ọ̀fọ̀. ọ̀fọ̀ ẹ fún ọ látẹ̀wọ́ kí ló dé? ẹ pàtàkó dáadáa. kí ló dé? ní tẹ̀bọ́ mi orí ẹ ti gbẹ̀sìn. ẹ bá fẹ́ sọ ọ̀fọ̀, ẹ fẹ́ sọ àyájọ́ Bíbélì. ẹ mú béèrè. àyàn mọ́jọ́ pàkásọ̀. ọ̀kànlélógún. 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 ìbéèrè ọ̀kànlélógún. mo ti rí o. ó sọ aṣọwọ́ ẹ lónìí. kí ló dé? jẹ́ kọ́mọ ẹ̀ náà mú béèrè. gbàǹgbé kìíní sí lẹ́nu kó dáhùn béèrè. orúkọ wo ni à ń pe olórí ògbóni nínú ẹgbẹ́ ògbóni? ẹni tó bá jẹ́ olórí wọn, orúkọ wo là ń pè? mo fúnra ẹ̀ mọ́ fi sílẹ̀. ẹ tún ìbéèrè yẹn béèrè. orúkọ wo ni à ń pe olórí ẹgbẹ́ ògbóni? ìpele kelo ni ẹ wà ní ilé ẹ̀kọ́ ní girama àgbà? ìpele kejì. ìpele kejì. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ògbóni ní àti kọlu. kí ni orúkọ olórí wọn? Balógun. èjì. Balógun. ẹ fi ṣe fàájẹ́. ó mú téèyàn bá mọ̀ dáadáa yóò mú yóò rántí bí akẹ́kọ̀ọ́ ni tó wà ní yàrá akẹ́kọ̀ọ́ tó wá ń kọṣẹ́ lọ́wọ́ yóò wá mọ̀ sí ìlú rẹ̀ gbogbo nǹkan tó ti kà yóò fẹ́ wá kó wá tó wà bí ó wá ẹ lọ kó pakásọ. ẹ lọ kó pakásọ. olúwo ni olúwo òkè àdó ẹ má bínú o olúwo ni láìsí olúwo àti àpènà òṣùgbó ò lè dáwó ṣe àwọn ògbónà lè ṣàwó láìsí olúwo. olúwo ló lórí ẹ bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ bàbá olúwawo lúwo àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀gún béèrè tàbí béèrè kan. ìbéèrè kọkànlá. ìbéèrè kọkànlá. ìbéèrè kọkànlá. ìbéèrè kọkànlá parí òwe yìí. igi gogoro má gún mi lójú o gbọ́dọ̀ fà balẹ̀ tó o bá ti sọ ní sọ tí ò dáa ń pa gidi máàkì rẹ̀ díẹ̀. àtòkèrè la ti ń wò. àtòkèrè la ti ń wò sógbà. ó gbà àtúnṣe kan wà lára òwe náà. torí pé igi gogoro tá a ní kó mọ̀gún wa lójú tá a tún wá lọ wò bí eléyìí ó ṣeéṣe kó fọ́ ojú wa dànù. igi gogoro mọ̀gún mi lójú àtòkèrè la ti lọ tó bá wọ pé yẹn ń lọ nǹkan ó ń lọ ogun tuntun pé májò ogun mi lójú májò ogun ó ń lọ pé májò ogun àtòkèrè la ti ń lọ kì í ṣe àtòkèrè la ti ń wò àmú màá fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn. ọyẹ mú bèrè òkè àdó
ẹbú béèrè jẹ́ pápá. èjìlélógún. èjìlélógún ṣé wọn ò tí mú èjìlélógún àti mú èjìlélógún. ìbéèrè nìyí ọ̀kan nínú àwọn ọdún ìbílẹ̀ wo ni ó fi ìgbàgbọ́ àwọn Yorùbá hàn nínú àjíǹde lẹ́yìn ikú? lẹ́yìn ikú lára ọdún wo? lára ọdún tí Yorùbá máa ń ṣe, oríṣiríṣi ọdún tí Yorùbá ń ṣe, ọdún tó ń ṣe láyé yìí ti kú. èwo lára ọdún yẹn ló wá fi ìgbàgbọ́ Yorùbá hàn nípa pé àjíǹde wà lẹ́yìn ikú? kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló ṣe tí wọ́n á sọ fún wa pé èyí wà lẹ́yìn ikú. àwa náà ní àwọn ọdún kan wà tó fi àṣírí yàn pé téèyàn bá kú o tún padà wá sáyé o. tó bá ń sọdún tó ní wọn á mọ̀ tá a máa jó tá a máa lù lẹ́yìn gan gbé dání, ìlú jẹ́ gbé dání, wọ́n mọ̀ lù ú bẹ́ẹ̀, wọ́n mọ̀ jó. ọ̀kan, èjì, ẹ̀ta, ẹni sùn. ẹ̀rin, àrún. Ọ̀ṣun. ojú káwọn aráalé. Ọ̀ṣun. omi ò lápá ẹ máa dùn. omi ò lápá omi gbégi, omi ò lẹ́sẹ̀ omi gbéyàn lọ o. ìgboro ayé mi ò omi gbé lọ. omi ò lápá omi gbégi, omi ò lẹ́sẹ̀ omi gbéyàn lọ o. ìgboro ayé mi ò. ẹ̀yin aráalé wọ́n farabalẹ̀ sí ó pàkàṣẹ. ẹ fi ṣèbàjẹ́. eégún. ẹ bá ń fún ní àtẹ́wọ́, ẹ bá ń fún látẹ́wọ́, ẹ fún látẹ́wọ́. ẹ lè máa wo eégún o, ẹ ò lè mọ tiwa o. ẹ lè máa wo ẹ lè máa wo eégún o, ẹ ò lè mọ tiwa. ẹ lè máa wo eégún o, ẹ ò lè mọ tiwa o. ẹ lè máa wo eégún, ẹ lè máa wo eégún o, ẹ ò lè mọ tiwa. àgbọ̀jẹ̀ ló lò kété, bàbá wa ló lè eégún. àgbọ̀jẹ̀ ló lò kété, bàbá wa ló lè eégún. ẹ lè máa wo eégún, ẹ lè máa wo eégún o. yóò dá fún àyàn. kì í ṣe nípa ti àwọn máàkì tẹ́ ń gbà ní ó gbọ́dọ̀ jẹ́ lógún, ní gbọ́dọ̀ túra kẹ́kẹ́ kí inú yín dùn. gbogbo ẹni tó bá wá sórí ètò yóò gbẹ̀bùn. kódà ẹ̀yin náà tún wá fi rẹ́kọ̀ọ́ kan gbogbo àwọn kẹ́tẹ́ ti gbọ́ lónìí. tí ẹ bá ń sọ fáwọn akẹgbẹ́ yín, àwọn náà máa sọ pé òtútù jù wá lọ nípa pé ètùtù ríta inú mi tó ẹ mọ́ túraká ọ̀fẹ́ gbọ́ ẹ túraká ẹ tó bára ní ṣeré. ká tó máa lọ, tí a bá wo àwọn ìbéèrè èyí tí ẹ ti dáhùn yóò ti tóbi mélòó kan? ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ. lẹ́nu ìgbà tá a dé iná ẹ jẹ́ ká gbọ́ oríkì díẹ̀ lẹ́nu yín ká tó lọ. ìlú wo lẹ ti wá? ìlú Ìbàdàn. ìlú Ìbàdàn. ẹ fún wa lóríkì Ìbàdàn díẹ̀. èmi ní ìlú Ìbàdàn. Ìbàdàn ní mèsì ọgọ́ o, nílé Olúyọ̀lé o, ìlú Ògúnmọ́lá, ológbòdò kẹrìkẹrì lójú Ògún, ìlú Ìbíkúnlé, alágbàlá jáyàjáyà, ìlú Àjàyí, ògbóhùn ẹ̀fọn ṣe fìlàfìlà. Ìbàdàn ọmọ àjòrè sùn o, ọmọ àjẹgbin yó, ọmọ àfikà fọ́nrín mu. Ìbàdàn májà o, bí ìtọ́jọ́ kínní, èyí tó jàrá àdúgbò gbogbo lógún. Ìbàdàn kí n bá ní ìṣọ̀rá ìmúnilọ́sógun o. Ìbàdàn bèrè kí o tó wá o, níbẹ̀lẹ̀ tí ń gbé jàre olóhùn, Ìbàdàn tí ń gbónílé bẹ́ẹ̀ ló ń gbàlejò, ẹlẹ́yẹlé lomi. mo ṣàkíyèsí ni pé gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bóyá ká sọ pé bóyá torí pé Ìbàdàn ni a ti ń gbé ètò yìí jáde nígbà àkọ́kọ́, àwọn ọmọ Ìbàdàn ti pọ̀ jù ní Ìbàdàn. kí ló dé? ìlú wo lẹ̀yin ti wá àǹtí mi? Ẹ̀gbá. tẹ́ ẹ lè korí kí Ẹ̀gbá ó yẹ láàrin ìṣẹ́jú mélòó kan. Ẹ̀gbá ọmọ Lísàbí o, ẹ̀gbọ́n ọmọ Lísàbí ọmọ agbóǹgbò àkàlà, ọmọ erin jogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn rí àrídìí ògo lójú ogun, bàbá tẹ̀yìn ní ìròyìn ogun bá ara fágbẹ̀. Ẹ̀gbọ́n ọmọ adúrógbẹrú má dúrógbẹ ẹ̀kọ́ ń bẹ̀rù ní ìsìn ní ẹ̀kọ́ kì í sì nìyàn. Ẹ̀yin lọmọ olókè kan òkè ńlá o. Ògún sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà táwa náà kì í ṣe lẹ́gbàá lé tiwa. Wọ́n ń gara fá ní Mọ́kà, àwa náà ń gorí òkè Olúmọlẹ́gbàá Aláké. Wọ́n mú mi sẹ̀mísẹ́mí ní Mọ́kà, àwọn náà mú mi odò Ògúnlẹ́gbà Aláké. Wọ́n bí wa Aláké agbélẹ́nu bí ìjẹjẹ, wọ́n bí wa ní Gbàgúrà agbélẹ́nu bí ọ̀jẹ̀ o jàre.
mo tún rẹ̀kọ́ kọ̀ọ̀kan tàbí òmíràn wọ́n ń gun àràfá ní mọ́kà àsáwà náà láràfá kan táwa náà ń gùn lọ́dọ̀ wa bí títí wọn ìjọ wọn lójú tẹni ẹlẹ́ni ní káwọn lára Yorùbá ẹ jí àǹtí mi ìlú wo lẹ ti wá? Omi Èkìtì ni yèémí inú mi dùn bó ti sọ èdè ń ìyá àrùn lẹ́nu rẹ̀ àtẹran ògbẹ́ wà mí ṣé ilé bá koríkì Èkìtì èyí bá kí ká gbọ́. Ọmọ Èkìtì yóò ọmọ àwòjù ṣòro lójú orogún ọmọ oníkà bá ṣe tẹ̀rẹ̀ sí ọmọ aládàánú ọkùnrin ọmọ kó bá kó mẹ́ta tẹ̀rẹ̀ ọmọ ọgbàrí oko tíntín ọmọ ọgbàrí oko tàbàlú tàbàlú ọmọ gbòríkìdì láyà ọmọ gbàás ọmọ gbòós ọmọ bàṣà bíi àádì. ẹ bá fún látọ̀ ẹ bá fún látọ̀. ìlú Ìṣẹ̀yìn ẹlẹ́gọ́ríkì Ìṣẹ̀yìn ọ̀yọ́ tẹ̀ bá ẹlẹ́gọ́ríkì Ìṣẹ̀yìn torí àwọn ọmọ Ìṣẹ̀yìn inú ti ń bí wọn ó dẹ̀ ẹ fún wa ní orin kan kẹ́sì bá a lù ú sí. ẹ má bàa àkókò ṣòfò orin ò wá tí orin wà bó orin ò wá ọ̀yà yíyó lóyó yíyó lóyó lọ́jọ́ òkú kọjá àwọn làálù bẹ́ẹ̀ yíyó lóyó yíyó lóyó yíyó lóyó lọ́jọ́ òkú kọjá àwọn làálù bẹ́ẹ̀ yíyó lóyó. Ògún mọ̀mọ̀ jẹ́ ìrìjà olè. Ògún mọ̀mọ̀ jẹ́ ìrìjà olè. Ó ṣe ṣe mí tó omi ò kẹjà lè. Ògún mọ̀mọ̀ jẹ́ ìrìjà olè. Ó ṣe ṣe mí tó omi ò kẹjà lè. Ògún mọ̀mọ̀ jẹ́ ìrìjà olè. Bàbá ló tó nílò àìsinmi àìtó nílò àkàlù ẹja tẹ̀síwájú nínú ìbéèrè tí à ń dáhùn lọ. Ta ni ìbéèrè kan? Òkè Àdó ní ìbéèrè kan ẹ mú béèrè. Àti dáhùn lára yá ara wọn tuntun yá sí ẹ mú béèrè pápápá ọjọ́ lọ béèrè pọ̀ bẹ́ẹ̀ àwọn ìbéèrè náà nínú abala alifábẹ́ẹ̀tì èdè Yorùbá bẹ́ẹ̀ lánàá àwọn ńláńlá ẹ mú ẹ sùn sọ díẹ̀ láàrín lọ́wọ́ kí náà mú o wọ́n ní kí ló dé tẹ́ ẹ mú kí ló dé tẹ́ ẹ mú kí ló dé tẹ́ ẹ mú àyàn kí ló dé tẹ́ ẹ mú kí ó sọ báyìí nínú iṣẹ́ abínibí ní ilẹ̀ Yorùbá báwo ni a ṣe ń kí àwọn apẹja bóò la ṣe ń kí àwọn apẹja kí ni ìdáhùn wọn tó bá kí wọn lọ́nà pé a ti ń kí àwọn àgbẹ̀ àròkọ bọ́dúndé o yóò ní àṣẹ ògùn àgbè o bóò la ṣe ń kí àwọn apẹja apẹja bẹ́ẹ̀ ọ̀kan èjì ẹ̀ẹ́ta ẹ̀rin àrùn ó pàkàsọ ẹ fi ṣèfàjẹ́ bó la ṣe ń kí àwọn apẹja. àwọn sọ́jà ajá gbogbo nǹkan tó bá ti rí kò sí ìkẹsẹ̀ tí ń ṣe ọ́ lórí tó ń fọwọ́ mú pé orí ògùn ọ̀. àwọn á ṣe kí ni. Sọ̀rọ̀ bó ṣe ń ṣe ń dùn àwọn ará ilé ń gbé nǹkan. àwọn awọ o. àwọn awọ bó làwọn ṣe wọ̀ yóò wọ̀ bọ́lẹ̀ yóò wọ̀ bọ́lẹ̀ ẹ̀ràn lọ́wọ́. Ìwà á mú o. Ìwà bẹ́ẹ̀ ni ìwà mú bẹ́ẹ̀ ni orí wa ó mú ìwọ̀ ó mú ìwọ̀ ò bá sì mú àdá ó mú àkàdá ó mú. Ẹgbẹ́ kùn mo rẹ́ ẹni lójú mo rẹ́ ẹni ní ara àwọn kan tí àwọn onítẹ̀bọmi ti gbìyànjú àti sọ ó ti fẹ́ súnmọ́ àmọ́ kò kàn gbá mọ́ ni àwọn akún o tó bá jẹ́ àwọn apẹja tó ń lo àwọn net àwọn akún o tẹ́ bá jù sómi o yóò kó ọ̀pọ̀lọpọ̀ ẹja èyí tí Jésù ṣe fún Pétérù àpẹja lọ́jọ́ kìíní àná tẹ́ ìgbàgbé tó bá wá jẹ́ pé àwọn tó ń lo ìwọ̀ ni wọ́n á sọ wípé àjẹpa o nítorí pé ṣe náà ń dẹ kinní náà olófòfó wà lókè tó ń lọ tó ń bọ̀ bóyá ó ti dẹ yóò sì pa àṣẹ làwọn náà dáhùn àṣẹ ògùn àgbẹ̀ ọ̀dọ́rọ̀gùn ló ń ṣiṣẹ́ ìwọ̀n nǹkan tó jẹ mọ́ irin àwọn nǹkan tó sì ń lò jẹ mọ́
Ògún ló sì ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ bíi ọdẹ ṣíṣe àbí ká ṣe irú àwọn iṣẹ́ báyìí. Ṣé ẹ tirẹ̀ kọ̀ọ̀kan kọ́? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rẹ́ kọ̀ọ̀kan báyìí? bẹ́ẹ̀ni. Wọ́n ṣì kò sí ààyè fún kí a fún ní ọdún kan bẹ́ẹ̀. Ọ̀yá Òkè Àdó sẹ́yìn náà ló mú bẹ́ẹ̀. Àánú la mú. àwọn náà lọ. Ẹ̀yin náà ló mú. Bẹ́ẹ̀ni. Ọ̀yá ẹ mú béèrè. 32. 22 tí ẹ tí mo 22. Nínú àṣà yìí náà bí wá sí. Àṣà ọjọ́ kèló ni wọ́n ń sọ ọmọ ọkùnrin lórúkọ láyé àtijọ́? Ọjọ́ 9. Orí mi ò kò tí ẹ̀ jẹ́ òtútù ní tó sì mọ́ ń dùn mí jù ní kí n béèrè ìbéèrè lọ́wọ́ akẹ́kọ̀ọ́ kó yàn dà. Kí ni ìdí tí wọ́n fi ń sọ ọmọ ọkùnrin lórúkọ lọ́jọ́ 9? Torí egun 9 ló ń bẹ lára ọkùnrin. Ènìyàn 9 bá fọmọ ẹ̀dá fẹ́rẹ́ fún bàbá ní parọ́ ó gbà. Ẹ jẹ́ à ṣe ìṣirò gẹ́gẹ́ bí ìṣe wa bẹ́ẹ̀ ṣe lórí ètò. Ní ilé ẹ̀kọ́ Òkè Àdó àwọn ni wọ́n kọ́kọ́ fi máàkì tòǹdó náà kọ́kọ́ fi gbéra níṣẹ́ bẹ̀rẹ̀. Láti ìgbà tí ìbéèrè náà sì ti bẹ̀rẹ̀ títà fi parí mo gba ìbéèrè kankan mọ́ ṣe tòǹdó yìí. Ìdí ni pé ó pàkàṣọ. Nítorí bẹ́ẹ̀ tòǹdó ni wọ́n gbà nínú ìbéèrè. Bá a fún látẹ̀wọ́. Ní ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi gíga wọ́n gba ìbéèrè 4 láti ọ̀dọ̀ wọn. Bá a fún ọ látẹ̀wọ́. Tí a bá wẹ̀ ní ara lé lára ìṣe èrú kankan tá a bá wo lọ́tún tá a wò lósì a ó ti rí ẹni tí ó gbégbá orókè láàrin ilé ẹ̀kọ́ méjèèjì. Nítorí ìdí èyí ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi Baptist Grammar School ni wọ́n gbé igbá orókè nínú ètò tí a ṣe lónìí. Bá a fún ọ látẹ̀wọ́. Ní ẹnì kejì wọn tó jẹ́ Òkè Àdó High School. Ẹ fún àwọn náà látẹ̀wọ́. Ọ̀pọ̀ èèyàn ló wà tí ò lè mọ̀ bẹ́ẹ̀. Mo kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa tí ẹ wá sórí ètò lónìí. Ojú yín ò ní rí bí ojú ò ní tì í, ọpọlọ yín ò ní jọba, ẹ ó tún máa ní ìmọ̀ sí o. Mo mọ̀ pé nígbà míì tí ẹ bá tún fẹ́ wá ẹ tuntun lọ múra sí ìmúra. Ẹ̀yin tí ẹ gbégbá kejì ẹ mọ̀ rò bóyá ó ti tán o. Ó sì ní àwọn ilé ẹ̀kọ́ tí ẹ ó tún bá kojú tẹ́ ẹ bá lè nà wọ́n ẹ ní àǹfààní láti tẹ̀síwájú sí. Ẹ̀yin tí ẹ sì gbé ipò kíní ẹ mọ̀ lọ fẹ̀yìntì o. Oríṣiríṣi àwọn nǹkan ni olùkọ́ là kọjá tó kọ́ ni. Mo sì fẹ́ jẹ́ kẹ́yìn wọ́n tá a bá torí igi gbòdì ó yẹ kó lè súná fún ìyá. Nígbà tí a wà ṣe ni pé a ó fún wọn ní ẹ̀bùn wọn gẹ́gẹ́ bí a ti ṣe ìpinnu pé gbogbo akẹ́kọ̀ọ́ tó bá ti wá sórí ètò ni yóò gba ẹ̀bùn kan tàbí òmíràn kí wọ́n tó máa ẹ ṣeun tí ẹ ti sí wa. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò adúpẹ́ awúkọ́ àrí ìtú Ògùn bàjẹ́ látàárọ̀ tí a ti ń figagbága láàrin àwọn ilé ẹ̀kọ́ méjèèjì tí a gbà sórí ètò lónìí lórí ètò yín ètò wa ètò Yorùbá wa ní African Children's Network TV tí olùdásílẹ̀ rẹ̀ jẹ́ ọ̀gá àgbà Aṣíwájú Abíọ́nà Adékúnlé tí wọ́n mú inú àwọn ìwé dùn láti lè ṣe ìgbélárugẹ fún èdè àti àṣà Yorùbá. Gbogbo akẹ́kọ̀ọ́ tó bá ti kópa láti ní ẹ̀bùn kan tàbí òmíràn tí à ń fún wọn lórí ètò. Lónìí yìí àwọn ilé ẹ̀kọ́ Òkè Àdó High School ni wọ́n gbé ipò kejì nínú ìdíje tí ó wáyé lónìí. Ẹ̀bùn oríṣiríṣi náà ni a sì ti bá ń kó jọ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà Abíọ́nà ṣe sọ pé àwọn yóò máa múnú àwọn ìwé dùn. Má fọwọ́ mi kùré tí yan gúgúrú fẹ́gún mọ́ pọ̀ ọ̀rọ̀ ọwọ́ mi ọ̀rẹ́. Wọ́n ní a fún ní ìwé méjì tẹ́ mọ̀ fi ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ yín. Àmọ́ oríṣiríṣi iṣẹ́ lẹ̀ ń kọ́ ilé ẹ̀kọ́. Èyí tí ó wà wù mí jù ní kẹ́ mọ̀ fi kọ́ èdè Yorùbá. Nítorí pé ìdíje èdè Yorùbá lẹ wá fún. Gbogbo ọmọ tó bá sì ti bí ń léèrè pé bó lẹ ti rí ìwé ẹ sọ pé ìdíje Yorùbá wa lẹ ti rí. Tẹ́ bá fẹ́ mọ̀ sí nípa Yorùbá wa ẹ lọ sí ojú òpó gbogbo ayélujára pátápátá Facebook, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá ń bẹ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ sì bá ń bẹ̀. Wọ́n ní àfihàn ìwé. Wọ́n ní ẹlẹ́rìndòdò ní ó yẹ kí àyàn mú ẹlẹ́rìndòdò látàárọ̀ ní ti bá wa kàn lù kẹ́kẹ́kẹ́ kàn lù sí mi níbàdí kí n jó. Wọ́n ní àfihàn ní ẹlẹ́rìndòdò. Kẹ́ ẹ gbé sára. Ó ń rẹ́ o gègé ní ìkọ̀wé ni. Gbogbo ọmọ tó bá ti gbà lórí ètò yìí
ó yà kọ́kọ́ sí kó mọ̀ jẹun jí lọ ìdánwò ní kọ́ ọmọ fi kọ́ gbogbo ìdánwò tó bá fi kọ́ ọ́ pàásì àmọ́ kàwé o àrànánú nì wọ́n ní ẹ̀sẹ̀ jẹ ó lè jẹ́ alásèpọ̀ ó sì lè jẹ́ funfun tẹ́ẹ̀dẹ̀ ta sí tí ó yé wa ẹ ṣeun ẹ mọ̀ bínú pé a ní rí jù báyìí lọ ẹgbà àyàn ẹgbà ibẹ̀ ẹ̀bùn náà rèé o fún àwọn tó bá gbé ipò kíní aṣọ tún ṣòsì wọ́n bàbí kan jẹ́ kí inú ọmọ lè dùn ni aṣíwájú ṣe gbé ètò yìí sílẹ̀ lẹ̀ ẹ̀yin tí ẹ gbé ipò kíní bisikíní wọ́n ní ẹ máa jẹ́ àwọn ọmọ jẹ́ nígbà tí olùkọ́ bá ń kọ́ iníṣẹ́ o nǹkan kékeré ní wọn bí àwọn olùkọ́ nú pàápàá jùlọ nígbà náà bá ti gbowó oṣù ààrẹ ọmọ kan wọ́n o tí ẹ bá gbọ́ lẹ́nu wípé oṣù kan wò tí ìdòwò ṣe wá ń gbó ọ̀dà. lẹ́yìn náà la tún gbé ìrẹsì wá ìrẹsì rèé ló ní kẹbúyẹrì tá a bá béèrè fún oúnjẹ tí akẹ́kọ̀ọ́ fẹ́ràn jùlọ a rò pé ìrẹsì ni torí ẹ̀ ni aṣíwájú ṣe ní pé kí a fún ní ìrẹsì ẹ̀yìn nìkan ní kẹ́jẹ́ ẹ mọ̀ fún ara lóore gbogbo àwọn ẹ̀bùn tá a ti kà síwájú lọ́hùn náà ló wà nínú èyí ẹni àkọ́kọ́ ẹgbà ẹni ẹ̀kejì ẹgbà kẹ́ tó máa lọ mo fẹ́ kí ẹ bá wa gba àwọn akẹgbẹ́ yín tó ń wo ètò yìí nímọ̀ràn lórí èdè àti àṣà Yorùbá pẹ̀lú ọwọ́ tán fi ń mú tí wọn ka èdè àti àṣà Yorùbá sí ṣàárẹ̀ nìkan tẹ̀mí ló fún bá wa sọ̀rọ̀ nígbà bá a gbà nínú. Àṣà Yorùbá jẹ́ àṣà tí a gbọ́dọ̀ fi ọwọ́ rẹ́ sẹ́yìn. Tí ta bá wò ní ìgbé ayé òde òní, a ti ń rí pé ìmúra wa ó ti ń di ti àwọn ẹ̀sìn òkè òkun kò jọ ti Yorùbá mọ́. Tá bá dẹ̀ wà nílé ìwé kánìsìn à ń lọ sí ilé ìjọsìn, àwọn kan wọ́n á wọ aṣọ táyé tó fi ara sílẹ̀. Aṣọ Yorùbá ó jẹ́ aṣọ tí ó rẹwà even tí ó jẹ́ pé èmi gan fẹ́ràn jù láti máa wọ̀. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá gbìyànjú láti máa fi àṣà ẹ hàn, má kó àṣà láṣà má gbé wọ̀. Àṣà tí ẹ gangan ni kó jọ wá lójú, àṣà tí wá gangan ni kó jọ wá lójú. nínú ọwọ́ pẹ̀lú àdúrà fún ilé iṣẹ́ yìí kí a tó kúrò lórí ètò. mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá wa African Children TV kò ní iléeṣẹ́ yìí ò ní jóná àṣẹ iléeṣẹ́ yìí á máa gbòòrò àṣẹ lágbó ọlọ́ òkèlókè lọ́wọ́ wọn ò máa rí. àṣẹ ẹ ṣe gan ni torí pé tá a bá wò inú ẹni kì í dùn ká pa wọ́n ra bí a bá fúnyàn lówó tí ò rí rí gbà mí ó lè ṣépè àmọ́ èpè náà kì í ṣépè bí kò ṣe pé ìre nínú rẹ̀ ti dùn bí mo dúró bí mo wúre àyàn ìre mi kàṣà ìgbà bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ìre mi kàṣà ìgbà bí mo dúró bí mo wúre ìre mi kàṣà ìgbà bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ìre mi kàṣà ìgbà. Bákàrẹ̀ Sáídì náà rèé jagunmólú èdè ní gbogbo ilẹ̀kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́ ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ ti sí wa. Bákan náà ni ọ̀gá àgbà Aṣíwájú Abíọ́nà ní pé kí á fún àwọn ilé ẹ̀kọ́ tí ó bá ti wá kí á tún fún wọn lówó ìrìnsẹ̀. Ẹ bá wa fún àwọn olùkọ́ yín gẹ́gẹ́ bí owó ìrìnsẹ̀ tó bẹ́ẹ̀ a lè sanwó wọn àmọ́ kí wọ́n kàn gbà á kí wọ́n fi yọ̀ sí wa lọ́rùn ẹ bá wa fún olùkọ́ yín. Akẹ́kọ̀ọ́ la fún o olùkọ́ la fún o káwọn akẹ́kọ̀ọ́ wa máa bá olùkọ́ wọ̀ yá àjà lójú ọ̀rọ̀ pé rárá o ẹ bá a fún olùkọ́ yín gẹ́gẹ́ bí owó ìrìnsẹ̀. Géèrè nímọ̀ kó yàgò lọ́nà tàgò ìjà mọ́bólú yàgò tí ìbolújí ń kọ́ mọ́bólújí tán olúfún yọmí lẹ́nu títí gbàmí kẹ́ tún máa pàdé wa lórí ètò yìí ètò wa ètò Yorùbá wa lórí ìkànnì African Children's Network TV mo yẹnu mi kó tó orin awo ló kó sí mi lẹ́nu ó dìgbà kan náà o.